Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìdí pagbá sílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Abdulkareem Nimot ni oníròyìn yín. Nígbà tí owó epo bá gòkè, ìgbésẹ̀ tálákà máa di wúwo. Èyí ló dífá fún ẹgbẹ́ òṣìṣẹ́ NLC tí wọ́n ní ìyà tí àwọn kò mọwọ́ mẹsẹ̀ làwọn ń jẹ lórí èlé owó epo tó gbòde. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nàìjíríà Nigeria Labour Congress ti ní kí ìjọba àpapọ̀ Nàìjíríà dìde ìrànwọ́ fún aráàlú látàrí owó epo tó ti gbówó lórí láti ìgbà tí ogun ti bẹ̀rẹ̀ ní Middle East. Àná ọjọ́ Àìkú ni NLC pe ìpè yìí nínú àtẹ̀jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní Save Nigerians from the Shock. An urgent relief has become necessary. Ààrẹ NLC Joe Ajaero ló buwọ́lu àtẹ̀jáde náà. Àtẹ̀jáde náà ṣàlàyé pé ó yẹ kí ìjọba Nàìjíríà dìde kíá láti ṣètò owó ìrànwọ́ fún àwọn òṣìṣẹ́, ṣe àdínkù owó orí, pèsè owó ìgbáyégbádùn kí wọ́n sì tún àwọn ibùdó ìfọpo Nàìjíríà ṣe. NLC sọ pé epo bẹtiróòlù tí wọ́n ń tà ní N1,170 sí N1,300 báyìí ti mú ayé le fún ọ̀pọ̀ òṣìṣẹ́ Nàìjíríà àtàwọn aráàlú pátá. Wọ́n kìlọ̀ pé ohun tó lè fa àìbalẹ̀ ọkàn àti rògbòdìyàn lèyí bí ìjọba kò bá tètè dìde sí i. Ní ìtẹ̀síwájú àlàyé àwọn NLC, wọ́n ní ìjọba Nàìjíríà fi àwọn èèyàn ìlú rẹ̀ sílẹ̀ láti máa jìyà ogun tí wọn kò mọwọ́ mẹsẹ̀ níbẹ̀. Ogun tó ń wáyé ní Middle East náà ni NLC sọ pé ó fi hàn bí àìlera ṣe ń bá ẹ̀ka epo Nàìjíríà fínra tó, tí aráàlú sì ń torí rẹ̀ jìyà tí kò kàn wọ́n. NLC ké gbàjarè lórúkọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ òṣìṣẹ́ ọmọ Nàìjíríà tí ohùn ẹkún wọn kò dé etí ìgbọ́ ìjọba tí wọ́n sì ń jìyà lọ́wọ́ àwọn alágbára àgbáyé. Ìfìyàjẹni tààrà lèyí jẹ́ fún àwọn ọmọ Nàìjíríà bí àwọn alágbára ṣe ń fìbòmú jàgbà lókè òkun. Ògidì ìyà ló ń kojú àwọn òṣìṣẹ́ Nàìjíríà níbí. Ebi ń pa wọ́n, òṣì ń ta wọ́n nítorí àtikùnà láti jẹ́ káwọn ibùdó ìfọpo ti wá ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde náà wí. NLC fi kún pé níwọ̀n ìgbà tí Nàìjíríà bá sì ń bá owó epo tó ń lọ sókè lágbàáyé fínra, tí wọn kò tún ibùdó ìfọpo tilẹ̀ yìí ṣe, bí yóò ti máa rí tí aráàlú yóò máa jìyà náà rèé ní gbogbo ìgbà tí rògbòdìyàn bá ń ṣẹlẹ̀ lágbàáyé. Wọ́n ní owó ọkọ̀ tó wọ́n ń fa ìnira fún òṣìṣẹ́ láti dé ibi iṣẹ́ wọn. Àfikún bá iye àwọn nǹkan èlò àti jíjẹ lọ́jà. NLC sọ pé orí àgbá ẹ̀tù ìbọn ní Nàìjíríà jókòó lé pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí. Bákan náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ní òpó tó gbé orílẹ̀-èdè ró, wọn kò gbọdọ̀ wó látàrí ìjìyà yìí. Wọ́n ní ojúṣe ìjọba ni láti ró àwọn lágbára kíá, kì í ṣe kí wọ́n máa purọ́ mọ́ ogun tó ń lọ lọ́wọ́. Ẹ ó rántí pé ogun Iran ti Israel àti Amẹ́ríkà ṣagbátẹrù rẹ̀ yìí ló fà á tí iléeṣẹ́ epo Dangote náà fi ṣàfikún iye jálẹ̀ epo tó sì ń tẹ̀lé ohun tí ogun náà bá gbé wá láti fi díyelé owó epo. Bákan náà ni àwọn ilé epo káàkiri Nàìjíríà náà ti fi kún owó epo pẹ̀lú látàrí ogun yìí. Èyí ló ti mú owó ọkọ̀, oúnjẹ àtàwọn nǹkan míì gbówó lórí sí i. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì Jígí Alára. Ẹ máa bá wa pín ká kí ẹ fi èròǹgbà yín sábàlá àríwísí o. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.